ẹ rí ìlú Ọ̀yọ́ ó jẹ́ ìlú kan tó jẹ́ pé kò sí tẹ́nìkan anybody lè mọ̀ ṣe lè change ìlú Ọ̀yọ́ kò sẹ́ni tó lè change anything pertaining to Ọ̀yọ́ lè change ẹ̀. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí oyún inú, bẹ́ẹ̀ ni mo kí àṣẹ ẹ̀dí. Àwọn ọ̀rọ̀ kan wà níbi tí mo fẹ́ sọ lénìí, àmọ́ bó bá ṣe yé wa sí, ẹ dákun torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ tẹ́ bá tiẹ̀ máa bú mi jẹ́ mọ̀ pé ó ti mọ́ra, màá fẹ́ kẹ́kàn farabalẹ̀. Ẹ̀yin tẹ́ máa ń bú èébú ni o, ẹ̀yin tẹ́ máa ń bẹ̀ èébú ni o, màá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn nǹkan kan yìí. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ fáǹsì Dara Talk Show, ẹ send ẹ̀ sí Dara, mo lésì fún lénìí. Ẹ mọ̀ pé wọ́n ní àgbà ń ṣòro bí èwe, àmọ́ tágbà bá ṣòro bí èwe jù iná máa mú o, mo fi Ọlọ́run búra. Yorùbá ní àgbà kì í ṣòro bí èwe, bọ̀ tí àgbà bá ṣòro bí èwe jù iná máa mú àgbà yẹn. Òun ló fi jẹ́ pé wọ́n ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ o. Inú mi dẹ̀ máa dùn tẹ́ ẹ bá jẹ́ káwọn tó mọ̀ ọ́ gbọ́ kan gbọ́ níbí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ló ti ṣẹlẹ̀ tí èmi Aare Almaroof tí mò ń fojú fò dá, àmọ́ mo wá rí i pé àwọn ọmọ Ọ̀yọ́ àwọn náà ti wá wòye pé kí ló dé ó tó gẹ́ alùbàtà kì máa dárin nígbà kan ni alùbàtà ti ń dárin sìn wàláì. Ọ̀rọ̀ yìí ó dàbí pé fọ́nì, bọ̀ ó ti pẹ́ tí mo ti jókòó lénìí tí mo ti ń ṣe show báyìí, but I will do this time. Màá ṣe lénìí, I will do this one, I will do it. Must ni. Ṣé rí bí bá ṣe ń fún àwọn kan ní regard nínú kínní, bẹ́ẹ̀ ni màá sọ̀kò sáwọn kan. Mo kọ́kọ́ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí Dara Talk Show ṣe, bọ̀ kí n tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí Dara ṣe. Dara alákọ̀ọ́kọ́ mo fẹ́ kó kọ́kọ́ fi mí díwọ̀n bóyá ọkọ ẹ̀yẹn tó bá lọ́kọ o, mi ò ní bẹ́ẹ̀ já o. Ọ̀rọ̀ yìí mo ti sọ fún Sunday Igboho ṣá, respect. Mo dẹ̀ make sure pé Sunday bẹ̀ mí kí n má parọ́ fún yín tó bá rí ó máa dùn. Mo ní tí mi bá fún ọmọbìnrin ilé sì kò dáa. Dara ti ń ṣe tipẹ́, gbogbo ìgbà ló ń kan àbùkù lu Ọ̀yọ́, ó ti ṣe tipẹ́ gan-an, ó ti ṣe tipẹ́. Gbogbo bóyá sọ̀rọ̀ gbogbo ẹni mò ń gbọ́ pé ó ṣáà ń wá kí n sọ̀rọ̀, bọ̀ máa sọ̀rọ̀ ń sìn. Èmi ò lówó kankan tí mo fẹ́ gbà lórí show Dara. Ṣó ti yé, ọ̀gá làwa lórí bí o 2008 láti wà lórí kíní ìtàdé ń fọ́lù ìtàn Yorùbá. Ẹ má máa ìdí mi bá kí yín ẹjọ́, ẹ kàn bá mi share, mo fẹ́ kó rí. Thank you very much brother mi Adébáyọ̀. Ṣé rí, mo nígbàgbọ́ yí pé gbogbo ala ti dàgbà. Attacking each other on Facebook, TikTok, mo nígbàgbọ́ pé kò make sense kankan. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ Dara. Tí bá lọ sọ́dọ̀ Dara tán, màá wá send nǹkan tó sọ. Ṣé mo pé mi ò ń ṣàdédé jáde? Mi ń ṣàdédé jáde kí n kàn sọ̀rọ̀. Tí bá ti ṣe live show 10 minutes, màá lọ bí iṣẹ́ mo níṣẹ́ náà. Mo rántí 3-4 years back, nígbà tí struggle Yorùbá nation tó ń gbóná. Mo kàn máa wo gbogbo wọn tó máa ń bú mi ni, àtàwọn tó máa ń sọ̀rọ̀ lábẹ́ wọn. Torí mi ìrí tí ń rò máa sùn máa tún ọrùn ni. Wàláì. Ẹni tó jẹ́ àgbà blogger tó jẹ́ ìyálàjà gbogbo ẹ̀yin blogger pátápátá. Níjọ́ tèmi àti ẹ̀kọ́ mo tún sùn mọ́ ọrùn ni. Ìyàwó mi kan wò mí báyìí ni. Torí mi ò ń kà á kún. Ẹ dẹ̀ mọ̀ pé mo máa ń sọ ọmọ ìlú mi wà bí ọjà ọmọ ọjà ní mi ọjà àkẹ́sọ́dẹ̀ náà bí mi sí. So mi lójú tí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Ẹ kàn ń tanra yín jẹ, ẹ kàn ń waste time yín, but agúnmu òwò Aare Almaroof jẹ́ fún yín. Wàláì. Agúnmu òwò ni mo jẹ́ fún yín. Mo rí ẹ brother mi Afis Ọláìwọlá. Ìtí Dara wá ṣe rèé. Ní 4 years ago, ní tìtorí ẹ̀
Ààrẹ Gani Adams ló gun ọ̀fẹ́ Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ọmọ ilé ìwé kan náà lájọ lọ lẹ́kọ̀ọ́ kí n tó lọ finish school mi ní Ọ̀yọ́ Ansarudeen Secondary School Randu Avenue ní Surulere ní Ọ̀bẹ̀lẹ̀ Ọ̀dàn. Èmi àtọmọkùnrin máa ń sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ Yorùbá nation yìí ló gbé mi kó Ààrẹ Gani Adams. Mo fẹ́ káwọn èèyàn listing o lórí ọ̀rọ̀ dára tí dára ń ta sí Ààrẹ Gani Adams. Èmi Aare Almaroof yìí èmi gangan ni mo fèsì wọn gbà tí àwọn boys lọ ń gbé tí wọ́n gbé ògùn jáde. Èmi àti Dágunró adọ̀tá àmà ti dọ̀rẹ́ lẹ́ni wọ́n gbé ìwo jáde tó ń ṣépè fún dára èmi ni mo fàyà gbà tí mo jáde. Wọ́n tún wá gbé èmi náà pé wọ́n tún dárúkọ mi pé Ààrẹ Almaroof yẹn torí ọ̀rọ̀ yẹn dára èmi ni dára wá dẹni tó lọ fi ń pa lórí iṣu ẹ̀. Dára mo rò pé tó bá yẹ kó o ní ọpọlọ tó lò dáadáa èébú kọ́ o tó bá wá dẹ̀ bí èébú o lè mú o èmi kọ́ ni the next person tó yẹ kó o fi ṣe ṣú ẹ èmi kọ́ ni the next person. Màá correct àwọn dèdèrìn kan tó wá sórí péèjì ẹ̀ tó sọ̀rọ̀ àtobìnrin kan àtọkùnrin kan ẹ máa gbọ́ o. máa jó lọ mọ̀ owó ẹ̀yìn Almaroof ń gbaṣẹ́ ìṣe alálẹ̀ máa dájọ́ fún òun àti gbogbo àwọn tọkùnrin àwọn jọ tó ń fẹ́ máa dúró ń pe fálékè. Almaroof wá dá gbogbo ẹ̀ lójúrú nísìnyí ó wá bọ́ síta ó fò fèrè síta. ẹ jẹ́ ń dúró bẹ́ẹ̀ ṣe gbọ́ tí dára ní Almaroof dá gbogbo ẹ̀ lójúrú báyìí ó wá bọ́ síta ó fẹ́ bọ́tọ̀ ní kí Mákindé má fìyàn jọba dára ògbọ́n kò sọ pọ̀ lọ́nà ọ̀rọ̀ tó sọ yẹn. Màá wá sọ nǹkan fún ẹ kí n tó máa play ẹ̀. Ṣẹ́rí number one ni pé tẹ́ ẹ̀ bá fi Ààrẹ Almaroof ṣe ṣó gbogbo yín ẹ̀ lè rérò. Bọ̀ ẹ fẹ́ kí n máa dákẹ́ fún ìbọn mo ti fún yín lóúnjẹ báyìí lọ pé gbogbo wọn wá. Kí lorúkọ sísítà mi yìí náà o ikú dẹ̀ gbàgbé àrùn gbàgbé ẹ̀ máa dárúkọ ẹ̀. Nínú gbogbo adájọ́ ṣe struggle yìí dára ti ń wá mi ti pẹ́ but mo keep quiet. Dára talk show àbí kò wé ló ń pè rẹ̀ ẹgbọ́n tó lé mi mo dá ogbó ẹ̀rú tó bá jẹ́ bẹ́ẹ̀ o kí thunder strike mi bọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ thunder máa strike yálà ya gbogbo yín. Ọmọ Ògún ni mí o Ìdómò Ògún ni mí Akínlàjà ipò tí pọmọ yẹ ẹ ti try mi kò sẹ́ni tó rí nǹkan kan ṣe ẹ kàn máa kú ni tó jẹ bá sọ̀rọ̀ mi dé stage kan ìjà náà mọ́ mọ́tò lẹ́nu Ògún àpàdà fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ yín wẹ̀ ni ẹ pọ̀ gan o. Ìyá mi Yorùbáwùyí God bless you. Kì í ṣe pé woman yìí ò rí nǹkan tó bínú láti ta sí mi online. Obìnrin ni obìnrin akọni ni kò lè dúró. Kì í ṣe pé Yorùbáwùyí ò rí nǹkan kan tó lè fi bá mi fà á nínú àwọn ọ̀rọ̀ yìí. Bọ̀ ọmọbìnrin náà dáa. Mi ò bínú ẹ̀sán Babájídé jẹ́ kí n put it through torí mo ti ń dákẹ́ fún wọn. Wọ́n wá rò pé ọ̀dẹ̀ ni ààrẹ. Yorùbáwùyí kò sí nǹkan tó ọmọbìnrin lẹ̀ tó ọmọbìnrin bá jáde lọ́la tó bá bú mi wàláhì mi níta sí ẹ bá mi share Yorùbáwùyí torí Yorùbáwùyí jẹ́ obìnrin kan tó yẹ pé ó ní respect pé àwa tá a jọ bẹ̀rẹ̀ struggle yìí kò yẹ kí nǹkan kan máa ṣẹlẹ̀ bọ̀ wọ́n wá wò pé ó dàbí pé revenue pé tí wọ́n bá lu ààrẹ kò sẹ́ni tó máa ń wo show wọn náà ṣe máa wò pé ààrẹ picture mi gan ó ju ti president Tinubu lọ in the world àfi ibi tí ò bá sí ọmọ Yorùbá lè ní ni wọ́n ti ní rí picture Ààrẹ Almaroof picture mi ni mo sọ ó ju ti president Tinubu lọ everywhere ó kàn fly mi ni ẹ ń lé mi báre ni a máa fi sùúrù tó ẹ̀san bọ̀ téèyàn sòótọ́ ọ̀rọ̀ Babájídé wàá gbọ́ ṣebí fans mi ní ẹ for long period of time ó ti pẹ́ pẹ̀lú mi èmi àti ẹ máa ń ní àwọ̀ lórí kọ́mẹ̀ntì gbà mí màá tún sọ sí àtúnjà àtúnṣẹ́tù ẹ̀ bó ṣe ẹkọ́ ọmọ Yorùbá ṣe nìyẹn èmi àti bàbá Èkìtì láwọ̀ ń bíbà àṣẹ́tù ẹ̀ gbogbo wọn ti bú mi ní ìfẹ́ máa dárúkọ wọn bọ̀ṣẹ́ rí nínú ọ̀dájọ́ ṣe struggle Yorùbáwùyí ní number one tí mo fún ní respect àti gẹ̀ẹ́tì ó dẹ̀ ní má dárúkọ tó kọ́ wà Saudi sí tó ti wà ní ṣé kinní ló wà àbúrò mi ni tó wà nígbà tí wọ́n mú Sunday Igboho àbúrò tó ti ń lo mádàrí kan ni there must be TV àwọn èèyàn ò ta sí mi rí
nítorí wọ́n mọ̀ pé mi àti Sunday strong. Ẹ mọ̀ nísìnyí tí mi fi wá fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ni pé kò sí bó ṣe wá ṣẹlẹ̀ àfi tí Sunday Igboho tó bá máa parọ́ mọ́ ẹlẹ́dàá mi lókù. Màá send ẹ̀ sí pé Sunday òkò táwọn ọmọ mo send ti dára mo send ẹ̀ sí ó bẹ̀ mí mo ní ọmọ àbá mi ọmọ aládìkúnjọ ni wá mi ní sọ bó yẹ kí n sọ máa kọ̀ tiẹ̀ díẹ̀ dára tó bá nírú mi ò ní bọ́ta tó ní Almaroof da gbogbo ẹ̀rù ṣé wọn pé mo ò dá sí ẹ rí ṣé wọn pé mo ò dárúkọ ẹ. èèyàn mi ẹ̀yọ́ ló lè fi gbogbo kó mọ̀ tí ń dojú rú wọ́n ní Almaroof àwọn ló ń gbàṣẹ́ Aláàfin Ọ̀yọ́ ṣe pé àwọn ló kọ̀ntró ìlú Ọ̀yọ́ ẹ mọ̀ pé lẹ́nu tó mẹ́ta yìí Almaroof wọ́n jáde síta wọ́n ní kí Makinde kó má fi anybody jọba pé Aláàfin Ọ̀yọ́ ló lẹ́tọ̀ọ́ láti fi èèyàn jọba nílùú Ọ̀yọ́ ẹ wò ó fọ́nrán àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn èèyàn àti màmá yèyé dára tí wọ́n sọ jáde ẹ wò ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. fún lórí báwọn èèyàn kú tó kó pamọ́ kan bí wọ́n ti gbà kan. ṣebí 50 billion náà gbé fún Makinde ó ní 30 billion ní rìsíìtì 30 billion lárí ó lọ gbé pamọ́ sínú àkáǹtì. Ẹ̀sán Babájídé, when you become elders, sometimes you don't have to keep quiet. Because orúkọ ìdílé bàbá tèmi òun náà ń bàjẹ́ torí bàbá mi ò borúkọ ẹ̀ jẹ́. Ìtàn làwa máa ń kọ ìtàn lèmi náà lénìí. Ẹgbọ́n nǹkan tí Dára sọ, ara bẹ ṣe máa ń fẹnu kó pé kàkútèrè o. Fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ ipe 50 billion ni wọ́n gbé fún Makinde gbogbo ilẹ̀ gbọ́ o. Tọ́ba wa mú wọn mọ nǹkan tó máa ń dùn mí ni pé most wọn ò ní lè lọ lé so wọ́n máa ń mèsìyàn lórí line. Ẹ máa gbọ́ lọ o. ẹ̀jẹ̀ so mo kàn lọ síbẹ̀ ẹ̀kẹ́ lè ọdún sáà pé ẹ jẹ́ ká fàwọn pípì ilé ká lọ sí grassroots tábà lè rá àwọn muslim tí wọ́n jẹ́ pé wọ́n mọ̀ pé jẹ́ ẹ̀sẹ̀ sí yìí kò rí. bọ̀ bóyá àlàyé yẹn ń yé wa. tá a bá sọ wípé ọmọ ìyá wa ni nínú ẹ̀sìn ọmọ ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn àwọn rèé ni wọ́n wá. báwo lọ yọ Mèsì ṣe máa dádé torí Ọlọ́run kí ló fariwo. yes òun ti sọ òun náà mọ̀ ẹ̀mí àyè àná ẹ̀kan ṣe mí ni wọ́n ti sọ pórí rẹ̀ ní Yorùbá gbà lórí padà ìbókọ ẹ̀ náà ni wọ́n ròyìn. ìyẹn kọ́ ṣe rí ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí tí bá ní kí n máa play ọ máa gba show lọ́wọ́ wa ọ̀gbẹ́ni yẹn ló kọ́kọ́ obìnrin ló kọ́ bú mi ọ̀gbẹ́ni yẹn náà bú mi I was expecting that to tell them to stop it. Ó play show mi mi dẹ̀ rántí ibi tó ti play show yẹn ibẹ̀ yẹn gangan mo dẹ̀ fẹ́ play mú bọ̀ ó dà pé I have it in recording somewhere here. Ó kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn gangan mo fẹ́ play fáwọn èèyàn pé kó tiẹ̀ gbọ́. wọ́n àtàrọ́ mà. Yes sir. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. Ẹ máa gbọ́ o. ìbéèrè ní àgbẹ̀. Ṣé gbọ́? ìjọba rína kátà ni ó mọ̀ sọ ó wà lára àwọn tí ń balẹ̀ Yorùbá jẹ́. bọ́tọ̀ ọ̀rọ̀ fi jọ mí lójú ni pé ẹ mọ̀ pa Fúlàní Èkó Fúlàní ni Almaroof náà torí pé orí Yorùbá ti ń jẹ́ Almaroof ìlọ̀rọ̀ ẹ̀ ò fi jọ mí lójú. wèrè lámọ Yorùbá mi ìjà. ẹ̀rọ kéṣe ìran wa ò lè yé wọn. ṣé ń gbọ́ wèrè. ṣé ẹ rí bílẹ̀ Yorùbá ti rí ni mo fẹ́ ṣàlàyé fún yín. báwo ni ilẹ̀ Yorùbá ṣe rí. mọ́gàjì. mo fẹ́ kó sọ bí màá dá lóhùn ẹ máa gbọ́ o. baálẹ̀ ètò oníjàre. bó ti wà nìyẹn. Ọlábísí ìyá mi kò ní bàjẹ́. kó tó káwọn ìjòyè àtọba. ẹ̀sán ti bá ṣe ṣó yìí tán. nígbà tí ìlú ti fẹ̀ sí gbogbo ibi tá à ń pè lóko tí wọ́n ti ń jẹ baálẹ̀ tẹ́lẹ̀ ó ti dìlú. ibi ìwò ó kù 2-3 minutes ẹ máa gbọ́. meanwhile ó dárúkọ baálé mọ́gàjì ni baálẹ̀ wà. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ dìdìrín yìí o màá láàyè. tẹ̀rí mọ́gàjì tún lágbára jù baálẹ̀. ẹ máa gbọ́ o. ìyẹn nìbàdàn ló ti ń lo mọ́gàjì wọn lo mọ́gàjì. wọ́n fọmọ kékeré jẹ mọ́gàjì. tẹ̀rí dìdìrín ebi mọ́gàjì ló ń dọba ní Ìbàdàn. baálé ó lè jágbe àgbàlagbà ni wọ́n jẹ baálé pé à. bí olórí ẹbí. Ọ̀yọ́lọ́lá wàjàre Ọlábísí mi ìyá mi kò ní bàjẹ́. kò sí èjì tí wọn ò fi lè fèèyàn jẹ mọ́gàjì. àwọn míì nílé wọn sì ni wọ́n sì tún lè jẹ́ pé ẹ tó dàgbà jù náà ni wọ́n fi jẹ mọ́gàjì. àwọn baálẹ̀ yìí ni wọ́n ti wá dé ládé láwọn ìlú kọ̀ọ̀kan
ṣe mọ̀ nígbà tí wọ́n ti dé baálé ládé àwọn mọ́gàjí gba kámú pé wọ́n ti dé wọn ládé kò sí táwọn fẹ́ ṣe. Mọ́gàjí tó ṣe pé ń pàṣẹ fún baálé tẹ́lẹ̀ baálé ti dọba ká tó sọ àwọn ìjòyè ìlú ṣe ìjọba tó ti ju ìjòyè lọ. Bẹ́ẹ̀ni. Ìjọba wá pé wọ́n ní second class ni àwọn baálé tí wọ́n ń dé ládé. Ọ̀rọ̀ ẹ máa tọ́ sí. Ẹ̀kọ́ àtàrọ̀ mà. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ bọ́ bí. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Mo tún fẹ́ kẹ́ gbọ́ ibi tó ti ẹ máa gbọ́ o. Ìbìrin ní Almaroof. Ok. Ètí tó bẹ́ẹ̀ bọ̀ gánwọ́n tó pé tí. Ó ní dèdèrìn ni mí. Ìjọba. Mo gbà pé dèdèrìn ni mí bọ̀ mo gbọ́n ju bàbá ẹ̀ lọ. Ìwọ ọmọkùnrin tó sọ ẹ̀ mò ń bá wí o. Dèdèrìn ni mí àmọ́ mo gbọ́n ju bàbá ẹ̀ lọ. Tí ṣe rí gbà míì tí àwọn èèyàn bá bọ́ sí online tó bá ń sọ̀rọ̀ wọn mọ nǹkan tó máa ń sọ nílùú bàbá tèmi àwọn òun fi mọ́gàjí jọba lọ́yọ̀ àwọn Ọ̀yọ́ pọ̀ lórí ibi nílùú bàbá tèmi àwọn òun fi mọ́gàjí ṣe anything mọ́gàjí máa jẹ́ mọ́gàjí inú ilé bàbá ẹ̀ baálé la máa ń lò ìtumọ̀ baálé yẹn ni ẹni tó yẹ pé nínú fámìlì kan irú fámìlì mi sì tó bá ní fámìlì Ògúngbadé mi sìn a máa ní baálé ń bẹ gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ baálé ló máa yanjú ẹ̀ dára láì tí ẹ kò gbọ́ correction máa kọ́ máa ṣe ẹ lọ́nà mo sì ń bọ̀ lórí ẹ o tí ọ̀rọ̀ bá wá lé lọ́rọ̀ baálé tí baálé ò bá rí yanjú á wá gbé lọ sọ́dọ̀ baálé tí baálé ò bá wá rí yanjú á sún sọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì látọ̀dọ̀ Ọ̀yọ́mèsì ó máa gbọ́dọ̀ yanjú ni tó bá wá le jù á wá dọ́dọ̀ Aláàfin mo fẹ́ kó mú yẹn correct ni àwọn ò ṣe bébíà ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin yẹn jọ mo fẹ́ béèrè question kan ṣé any sign wà lára mi wípé ọmọ Fúlàní ni mí ni torí kíní tí ń rampart gan bóyá káwọn Fúlàní dẹ̀ wá gbà mí padà lọ́wọ́ bàbá ò tiẹ̀ sí mọ́ màmá ò sí mọ́ èmi ni bàbá àti ìyá ara mi bóyá kí n kọ́ kúkú wá gbà mí kí kú wá ríbi fi ogun Fúlàní yẹn wá ja àwọn tó ń bá mi jà kí n máa ní kó máa lọ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ repeat ẹ̀ ọ̀gbẹ́ni tó sọ lórí Dara Show òpònú ni ẹ o dèdèrè ni bàbá ńlá kú bàbá ẹ ó dèdèrè gan òpònú gan kò sí ọpọlọ lórí ẹ báwo lẹ ṣe ń control ìyàwó yín nínú ilé gan báwo lẹ irú yín ṣe ń control ìyàwó nínú ilé tẹ́ ń bọ́ sórí ìta tẹ́ ń sọ nǹkan tẹ́ ń mọ̀ number one baálé tẹ́ ń jẹ yẹn ìlú Ọ̀yọ́ nìyẹn mọ́gàjí àwọn òun lo mọ́gàjí for anything lọ́yọ̀ mi gbọ́ rí tó bá wájú ń ṣẹlẹ̀ bọ̀ èmi ò gbọ́ rí. And number two ó ń sọ̀rọ̀ lórí Ọ̀yọ́mèsì ó ní wọn ò fà àwọn Ọ̀yọ́mèsì jọba ẹni pé wèrè làwọn èèyàn yìí ẹjọ́ torí Ọlọ́run awálà nílùú bàbá wa náà bàbá mi Sàmù bàbá wa ló jẹ́ bàbá wa Sàmù dẹ̀ gbadé ẹjọ́ nítorí Ọlọ́run ṣé Sàmù ń ṣe Ọ̀yọ́mèsì ni torí mo kàn wò pé ọ̀rọ̀ táwọn pípù yìí sọ yìí kò sí ọpọlọ kankan bẹ̀ rárá àtọ̀ mo fẹ́ sún síwájú. máa jó lọ mò ń wọ ẹ̀yìn Almaroof ń gbaṣẹ́ ìṣe alálẹ̀ máa dájọ́ fún un àti gbogbo àwọn tó kóra wọn jọ tó fẹ́ máa. ṣọwárí wo obìnrin yẹn alálẹ̀ máa wá dájọ́ fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn sórílẹ̀ ní tó jẹ́ ọjọ́ Tuesday sórí tó bá yẹ pé nǹkan sórí number one nǹkan kan ò yé yín ni pé ojúlówó ọmọ Àtìbà lèmi mo dẹ̀ ń ṣiṣẹ́ ìlú mi ni kò ṣe gbogbo alálẹ̀ ní opportunity láti fọ́n jáde láti máa sọ̀rọ̀ èmi ti ń sọ̀rọ̀ Ọ̀yọ́ láti 2007 2008 ni mo ti wà lórí ẹ̀ mo ti ń sọ̀rọ̀ wọn látàyè app kan tó ń jẹ́ i5 ìgbà lẹ́yìn i5 ní Facebook jáde so alálẹ̀ máa wá da fún ẹ àti wọ àtàwọn tẹjọ́ ń sọ lálẹ́ máa da fún àdàbí tó bá ọ̀nà ẹ̀ ń sọ bẹ́ẹ̀ pé Ọ̀wọ́ Adé ò mọ nǹkan tó ń ṣe wọ́n ń sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ pé kábíyèsí Ọ̀wọ́ Adé jọmọdé kábíyèsí ẹ má bínú orúkọ là á fi pọ̀ baládé wọ́n fi bọ̀dá sáláàfin tó bá ti pè láláàfin Ọ̀wọ́ Adé ló máa pè Akeem Ọ̀wọ́ Adé ẹlẹ́wọ̀ ẹ̀tù 1 alálẹ̀ máa dájọ́ fún ẹ o wàá gbọ́ o torí mo mọ̀ pé dára máa padà play kínní yìí. tí wọ́n ń pe Fálékè
Almaroof wà dá gbogbo ẹ̀ lójú rú nísìnyí ó wá bọ́ síta òfò fẹ̀rẹ̀ síta kí Makinde má fi yàn kan dá. ẹ̀yin èèyàn mi. Dara, you are mad. Ti ọ̀rọ̀ ó ti o mad ó ní mo bọ́ síta. Dara jọ tó lọ ṣe ẹ̀ lọ́ba nílùú yín ni. Kí ni ìdí tó ṣe jáde? Kò àwọn ọ̀tọ̀ àwọn ọba yín wà lọ́wọ́ wa gbogbo oríṣiríṣi atrocity táwọn ọba tí yín náà ṣe. Kò sí kankan nu yín tó jáde tó sọ̀rọ̀ ọba ìlú ẹ̀. Awíkoko ń sìn ó ti sọ ọ̀rọ̀ Aláàfin ó ti sọ di iṣẹ́ ó tẹ̀ bàtíbà ẹni ó gbèrú wọ́n mi lè blame ẹ̀ because we so called diaspora àwọn Ọ̀yọ́ tó wà online they keep quiet òyìnbó yìí náà ni òyìnbó ni wọ́n ẹlòmíì ò proof ara ẹ̀ bí ọmọ Ọ̀yọ́ mọ́ tá a bá fi voice sọ̀rọ̀ báyìí òyìnbó náà máa fi dá yín lóhùn bí ẹ bá wo kàwé akàwé jura wa lọ ní oníkálukú ló gbọ́n tí kí bá kọ́ ti wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o lè ní PhD kò ní ẹni tí kò má gbọ́n tó èmi Aare Almaroof òótọ́ ni òdodo ni mo sọ torí dọ́kọ̀ wọ́n school ni wọ́n ń sọ ìdá àwọn bàbá ńlá tèmi kọ́ èmi lèmi ń sọ àti ìmọ̀ òye tọ́lọ̀ fún mi. Dara mo kọjá ẹni tí wọ́n máa ṣe ṣó fún ṣé wàá rí bàbá tó wá sọ̀rọ̀ ọ̀dẹ̀ dèdèrè tó sọ̀rọ̀ tẹjọ́ ń kó mu brọ́dà mi kan náà tún wá sọ̀rọ̀ nígbà tí wọ́n bọ́ yẹn sọ sórí wọ brọ́dà mi tó sọ̀rọ̀ sórí Yorùbá ní téèyàn bá máa jọ́ ṣaka tó bá máa jóṣoko ó mọ̀ pé nǹkan tí mo sọ right ẹ wá ní o support Almaroof o ṣé torí kí Dara máa jà ẹni tíyàn bá wá bíbà ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ búyàn èmi máa ń já wọn ni mi ní jẹ́ kó ń sọ̀rọ̀ ó ti yé yín but let me tell you this ṣe rí baálé mọ́gàjí Ìbàdàn náà ti ń lo mọ́gàjí tó fi ń jẹ ọba wọ́n fi mọ́gàjí jọba lọ́yọ̀ọ́ Aláàfin Òjò pàṣẹ Kẹrẹmádé ọmọ Àtìbà àwọn ọmọ ajowú yọkọ lẹ́nu ìtàn Ọ̀yọ́ gùn ó kọjá level tí gbogbo yín lérò. Alájì Sultan kò yẹ kó jẹ́ dèyẹ Dara bọ̀ ó ti ṣe Dara tèmi dúró fún tí wọ́n fi ìwo ṣépè fún mi Dara tí mo dúró fún dáhùn ọmọ Gani Adam tó ń ṣe ìpè fún mi kò sí nǹkan tó ń dánwò kò sí nǹkan tó ń jù kò sírú àbìlù tó ń jù wá tó ń ṣépè fún mi irú Dara wá jáde ó ń ṣe ṣó fún mi Sunday Igboho brother mi ò ní bínú o mi ò ní bínú o ò ní bínú o ò ní bínú o tó ti yé ṣe rí bọ̀bọ̀ tó jẹ́ Julius ń bíbà yín èèyàn ẹ bá mi gbé ìyá ẹ̀ ṣe pé ẹ bá mi gbé Julius ẹ̀ ṣe pé alájà wọn bẹ ẹ bá mi gbé Julius yẹn ṣe pé Julius sórí gbogbo nǹkan tó bá ń wá nílé ayé ẹ ò ní rí láyé wàá rí alátakò wàá rí alákòóbá this guy called Julius tó ní wèrè ní bàbá ńlá bàbá òun ẹyẹ olórí burúkú ọmọ ọ̀ràn kíran ẹ mọ̀ pé mo ti dákẹ́ fún yín mi ìfẹ́ sọ̀rọ̀ bọ̀ ó wá di pé tẹ́ ẹ̀ bá tí ì wá rí ọ̀rọ̀ Aláàfin ẹ lè ṣe nǹkan kan mọ́ Aláàfin gangan fúnra rẹ̀ ẹ ti mọ̀ pé orúkọ Aláàfin ò lè parẹ́ láyé kò síbẹ̀ ṣe lè ṣe no. Okay. Yeah, you like my outfit? Yeah, Oda, thank you. You look good. Sherry, tí a bá ń sọ̀rọ̀ tá bá ń dákẹ́ tó bá ní Aare Almaroof ó dàgbà irú brother mi ẹ̀san Babájídé Aare Almaroof elders ni ẹ when you call yourself elders and some stupid people one boy wọ́n wá ń bọ́ síta kan máa bú mi lójoojúmọ́ wọ́n wá ń gbé orúkọ mi orúkọ tèmi náà ń bàjẹ́ náà wọ́n show picture mi káàkiri everywhere Aare Almaroof ló ń control Aláàfin Aare Almaroof ló ń control Aláàfin ẹ má jẹ́ kẹ́ ń lo èdè tí ò dá nítorí pé gbogbo yín orí yín ò pé ajá alápò mo rí ẹ Ọ̀yọ́ ni mí Ìbàdàn ni mí àwọn bàbá ńlá bàbá mi ìbà Ọ̀yọ́ ni wọ́n àwọn bàbá ńlá bàbá mi Ìbàdàn ni wọ́n èmi ò lè ti torí pé mo ní mo advice èèyàn báwo la ṣe máa wà mo fi Ọlọ́run ó tọ́ ni mo sọ 4 years ago tẹ́ ẹ bá rí ẹ wò tẹ́ bá ti fẹ́ búyàn ẹ aesthetic èèyàn yẹn kí n má rò pé èmi ló ń bá wí ẹ aesthetic ẹ gbé èèyàn yẹn ṣé pé kẹ́ máa forúkọ ẹ síbẹ̀ Sultan you are there ọmọ Ọ̀yọ́ ni ẹ mo bọ́ ìta báyìí ni mo bọ́ sí tí mo ṣé ò tí mo ṣe fún nígbà yẹn ó tó 4 èmi wá ní Dara fi wá ń pa tó yẹ kó jẹ́rú Dara ó lè mi bọ́ ta ẹ wá gbọ́ díẹ̀ mbẹ́
tó dẹ̀ bá gbọ́ ẹ máa fi pé ẹ̀yin olólùfẹ́ gbé mi débẹ̀ ó mọ̀ tí ń dojú. ọ̀kọ́jú woro sí woro àtàwọn ọmọ wọn tí wọ́n ti gbé sáàrin wa ká mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan torí tí ẹrú fi lè ṣe bí ẹrú tọmọ fi lè ṣe bí ọmọ tí kálukú rìn láago tó lẹ́yìn kọ́tán yẹn pa Fúlàní òde láìkì ìran wa káyé ò fi parẹ́ ìsádà ká kó Nàìjíríà peacefully ọ̀kọ́jú woro sí woro àtàwọn ọmọ wọn tí wọ́n ti gbé sáàrin wa ká mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. sẹ́yìn wèrè tẹ́ fẹ́ kó Nàìjíríà rè. torí tí ẹrú fi lè ṣe bí ẹrú tọmọ fi lè ṣe bí ọmọ tí kálukú rìn láago tó dábàá kó Nàìjíríà lórí ẹ̀ fi ayé ẹ lẹ̀. torí àwọn pípọ̀ yìí wọn fẹ̀wé fọ ṣébí ẹ wá yàwó lọ́wọ́ dà. ẹ wà tó ń sọ̀rọ̀ yìí. ẹ wo bí tí Yorùbá wà ẹ wo bí tá a wà nísìn ṣé kò tó ẹkún àní TV station àfi rìvásì gé. ẹ máa gbọ́. àní ẹ wá wo bí tí wọ́n kí ìran Yorùbá bọ̀ ìdílé mọ́. ẹ jẹ́ ń dúró lórí ọ̀rọ̀ Awólọ́wọ̀ yẹn ẹ̀yin ọmọ Ọ̀yọ́dà bàbá wa Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ṣe ló ṣe dáadáa fún wa tó nílẹ̀ Yorùbá bàbá náà wà lára nǹkan tó bà nǹkan jẹ́ bọ̀ bàbá mi Awólọ́wọ̀ bàbá ló máa yọ Aláàfin kúrò lórí oyè bàbá Adéyẹmí Lámídì ò máa rán rò bàbá ò máa rán rò tá a bá wá ń sọ̀rọ̀ ẹ má tẹ̀ tí ń jẹ lọ́bẹ̀ bìkọ́ mo máa play tó bá sọ wá ní wọ́n yọ Aláàfin táwọn kan bá máa sọ wá ní Ọ̀yọ́mèsì ti lọ ìtàn history ò lè lọ láyéláyé nítorí pé kò sọpọ̀ lọ́nà ẹ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ tí history bá lọ ẹ̀ bá má sọ ìtàn bàbá yín ẹ máa ní Ọ̀yọ́ ò sí mọ́ Ọ̀yọ́ empire àgbà kan ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn empire tó wà káàkiri ìlú òyìnbó ṣé ẹ rò pé wọ́n gbàgbé history wọn ni Ìbàdàn tá a wà lẹ́ni Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ni Ọ̀yọ́ tá a wà yìí bí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni àlẹ́yìn Àtìbà tí Àtìbà tẹ̀dó yìí bí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni Ilé Ifẹ̀ tá a wà lẹ́ni òṣèlè Ifẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ so ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tán ẹ máa tẹ̀lé àwọn tó mọ̀ tẹ́ máa yẹ kán ṣì lọ́nà torí pé táwọn ọmọ yìí bá fẹ́ kọ ẹ̀sáàmù kó lè rí nǹkan ṣe tó bá fẹ́ kọ Yorùbá ṣé èdè Ẹ̀gbá èdè Ìjẹ̀bú èdè Oǹdó èdè Ifẹ̀ náà máa fi sọ èdè tó máa lò ní èdè Ọ̀yọ́ àti Ìbàdàn Gàbádáyá Ìbàràpá méjèèje oná máa lò. Orúkọ Ọ̀yọ́ ò lè parẹ́ bọ̀ wọ́n try láti bring Ọ̀yọ́ down bọ̀ nǹkan táwọn ọmọ yín pé wọ́n wá ń try wọ́n reverse ọ̀rọ̀ yẹn kíní yẹn wá tún gbé Ọ̀yọ́ lọ sókè ó wá ń gbé Ọ̀yọ́ lọ sókè kàkà kọ́yọ́ já wálé òun lọ sókè ni Ọ̀yọ́ ò lè wálẹ̀ láyé. Orúkọ òun lè fẹ́ gbọ́ nínú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ̀ bá dárúkọ Ọ̀yọ́ Aláàfin. Ìtàn wo ló rọ̀ mọ́ ìdí Ọ̀yọ́ Aláàfin? Ìtàn wo ló rọ̀ mọ́ ìtàn Yorùbá kan tí ò so mọ́ Ọ̀yọ́ Aláàfin ní gbogbo ilẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ sọ̀tàn Ilé Ifẹ̀ ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀, bẹ́ẹ̀ sọ̀tàn Ìbàdàn ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀, bẹ́ẹ̀ sọ̀tàn Èkìtì àwọn Èkìtì tó máa ń bá wa jà ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀, bẹ́ẹ̀ sọ̀tàn Oǹdó ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀. Gbogbo Ìbàràpá méjèèjì ọmọ Ọ̀yọ́ ni wọ́n. Bẹ́ẹ̀ sọ̀tàn Awẹ́ ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀, Fìdítì ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀, Àjọbèlè ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀, Ògbómọ̀ṣọ́ ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀, Kwara ẹ̀ mọ̀yọ́ ń bẹ̀. Kí ni problem yín? Eléyìí sì mo ti tún fún wọn lóúnjẹ because this is another oúnjẹ fún yín ẹ jẹ́ wá lọ bí tí mò ń lọ. Let me repeat myself to you, Dara. Ìwọ àtàwọn tẹjọ́ ń play show mi yẹn ẹ máa gbọ́ àgbọ́yé Yorùbá kó tó di pé ẹ ń sọ̀rọ̀. Dara mi ò lẹ̀ mọ́ ẹ o, mi ò ta sí ẹ má ta sí mi o, mi ò lẹ̀ mọ́ ẹ má lẹ̀ mọ́ mi o. Tó bá yẹ pé mo fẹ́ sọ̀rọ̀ bí mo ṣe fẹ́ sọ á tún di èmi àti Dara bọ́ èmi ò ní ṣe bẹ́ẹ̀ má kàn já ilé ìkànnà díẹ̀ tú ìkànnà lọ́rùn mi ṣó èmi àti ẹ̀ ò papọ̀ tó ti yé èmi ò wá ń dẹkùn délẹ̀ lórí ibi kí n wá máa lo 3, 4, 5 hours lórí show mi ò ṣe mo níṣẹ́ because tó bá yẹ pé onírú mi ni lọ́kọ ò ní máa bọ́ta kó máa ní ààrẹ da ogbó ẹ̀rú kí ló dé ṣé mo dárúkọ ẹni why can't you just stay in your page stay lórí lane ẹ kí lane ẹ wà ń bẹ̀ lane tèmi kọ́ ló máa sọ̀rọ̀ lé lórí. Èmi ò jẹ́ scream mo kú ònú àwọn aláwòkù ó wá ń sọ̀rọ̀. Kí
ni problem ẹ gangan pẹ̀lú mi mi ò ń sọ pé mi àti òun sọ lọ́rọ̀ mo gbìjẹ́ nítorí àjọ ṣe Yorùbá nation ni what is your problem ẹ jẹ́ kó rí yín pé inú àwọn ọ̀rọ̀ táwọn dìndìnrín tó pè wọlé nínú iṣu ẹ yàtọ̀ fún bọ́ ẹyọ kan tó sọ pé ẹ̀hún ò support Ààrẹ ó mọ̀ pọ̀rọ̀ tí mo sọ right ní Ọ̀yọ́ Aláàfin tẹ́ ẹ̀ bá gbọ́ ẹgbọ́ ẹ̀tún gbọ́n sì máa fi ẹ́ẹ̀dì ṣó yìí torí mo kàn fẹ́ dá ẹ lóhùn pínpín ní máa wá dúró de ṣú ẹ àwa èmi àtàjọ mú nǹkan lẹ̀ àjọ mú nǹkan lẹ̀ àwa wẹ́ni wọ́n ní kọ́kùnrin tààtọ̀ ní kóbìnrin tààtọ̀ ká wẹ́ni tó lẹ́mi lẹ́yìn ẹ̀sẹ̀ jura wọn lọ òwe lásán ni o bọ̀ kò ṣiṣẹ́ lórí Facebook ń sìn kò dẹ̀ ṣiṣẹ́ lórí YouTube kò ṣiṣẹ́ lórí TikTok o. now ọ̀rọ̀ tí mo sọ kò sí ṣò tí mo ṣe tí mi ń tún gbọ́ gbogbo bẹ́ẹ̀ kọ́mẹ̀tì gbogbo yìí ni máa wù lẹ́yìn kọ̀ọ̀kan tí bá ti ráyè ọ̀rọ̀ tí mo sọ ni pé ní Ọ̀yọ́ Aláàfin tiwa iná dínà bàbá ńlá bàbá wa lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Mèsì gangan ló ń control Aláàfin Ọ̀yọ́ Mèsì gangan ni wọ́n ń pè ní Aláàfin without Ọ̀yọ́ Mèsì Aláàfin ò lè dúró gbogbo ẹnu ni mo fi sọ Ọ̀yọ́ Mèsì jẹ́ nǹkan kan tó jẹ́ gbòógì nínú ìtàn àrọ́mọdọ́mọ bàbá ńlá bàbá 3 4 5 600 years wa àwọn ò gbọ́ pé wọ́n gbé adé lé Ọ̀yọ́ Mèsì lórí olóyè Aláàfin ni kí ló ń ṣe yín ní kí Seyi Makinde má dé àwọn èèyàn ládé ẹ má dé Ọ̀yọ́ Mèsì ládé ní kó má dé baálẹ̀ ládé bàbá wa Seyi Makinde ọlọ́lá jùlọ ẹ má dé Ọ̀yọ́ Mèsì ládé ẹ fẹ́ bà ìtàn Ọ̀yọ́ jẹ́ ni kò sí nǹkan tẹ́ anybody lè sọ tó lè confuse mi ọmọ Ọ̀yọ́ jọ ni gbogbo wa o ìtàn Ọ̀yọ́ gangan lẹ fẹ́ bàjẹ́ ó kì í sìn nígbà tí gọ́vnà ní kan dé àwọn Ọ̀yọ́ Mèsì ládé ṣé Ọ̀yọ́ Mèsì máa gbé adé wá sí iwájú Aláàfin àbí ta ni Aláàfin máa bá dámọ̀ràn because kíní ẹ̀sùn Babájídé kò yé mi ni because ó máa ń yà mí lẹ́nu báwọn tàbájọ wà nínú gúrùpù yìí kò yẹ kó máa gbé tó bá tẹ̀ máa gbé ṣòmí kó fi ọpọlọ sí òfin bẹ́ẹ̀ wọ́n wá ń bú mi wèrè obìnrin kan olórí burúkú kan ó lálálẹ̀ máa da fáwọn ọmọ àrọmọdọ́mọ ẹ̀ àdàbí tó bá jẹ́ bẹ́ẹ̀ torí inú mi máa ń dùn àwọn tó ń lólúgbò ń wà lórí bí àwọn tó ń láfọ̀ṣẹ confam ó wà online àjẹ́ wà ń bì oṣó wà ń bì èmèrè wà ń bì mo júbà fún gbogbo yín o in tó bá tọ́ ẹ bá mi ṣàṣẹ sí àdàbí tó bá pẹ́ bí ìyá yẹn ṣe sọ ni kò ní rí bẹ́ẹ̀ fún. ní Ọ̀yọ́ Aláàfin tiwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ tí bá ti rántí màá máa já Ọ̀yọ́ Aláàfin tiwa àwa kì í fi Ọ̀yọ́ Mèsì jọba Ọ̀yọ́ Mèsì ó dàbí kánsù Ọ̀yọ́ Mèsì gangan ní ìjọba nínú Ọ̀yọ́ Mèsì ní Nigeria federal government ti yan ètò nínú Ọ̀yọ́ Mèsì la Britiko náà ti yan ètò orí yín ò pé ni Ọ̀yọ́ Mèsì ti wà ti pẹ́ láìláìláìlá Ọ̀yọ́ Mèsì ti ń ṣe ní ayé mú wọn lẹ́rú Ọ̀yọ́ Mèsì wà tẹ́ bá mọ̀ pé pálẹ́mẹ̀ntì Ọ̀yọ́ Mèsì ni gbogbo àwọn ìjọba tó wá lò ní tí wọ́n lò Ọ̀yọ́ Mèsì wèé ó ní wọ́n fi ń rúlu Nàìjíríà lẹ́nìí Ọ̀yọ́ Mèsì ó dàbí gọ́vnà ó dàbí àwọn House of Representatives then Aláàfin wá dàbí president àwọn alákọ̀ọ́kọ́ ni Ọ̀yọ́ ló ní o bẹ́ẹ̀ ni iná bá bá tèmi ló ń dádé iná bá bá mi ló ń ṣe èjìgbà lẹ̀kẹ̀ iná bá bá mi ló ń tẹ̀pa idẹ ají ṣe bí Ọ̀yọ́ dẹ̀ láàrin Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan bọ̀ fún wọn dáhà tó wá ní Oní àti àwọn dèdèrìn tó gbé síbẹ̀ àtàwọn òpònú tó máa gbọ́ tó tún máa gbé wọ́n ní Ọ̀yọ́ Mèsì ń dádé ẹjọ́ torí Ọlọ́run ǹjẹ́ ẹ mọ position Sàámù mi ìfẹ́ post picture bàbá yẹn ni torí tí n bá bàjẹ́ onídìí ló ń dà ṣé ẹ mọ position Sàámù lọ́yọ̀ọ́ tẹ́ ẹ bá mọ position Sàámù is like number 3 àbí number 4 ẹ̀yin ọmọ Ọ̀yọ́ number kí ni Sàámù wà Sàámù gba adé náà wọ́n pè bá sọ̀rọ̀ wọ́n dárúkọ gbogbo wọn pátá wà nù list nínú Ọ̀yọ́ Mèsì méje la máa ń ní Asípa lóṣì keje nígbà tí Asípa ti kú dára iná ló sọ ó náà ní bàbá Aláàfin ló pa Asípa ó ní bàbá Aláàfin ló pa bàbá wa Àmùdá Ọlọ́run ò ṣe bí wàá máa rojọ́ ìjọ tọwọ́ bá tẹ̀ ẹ ní máa ṣọ́ra yín lórí Facebook ní tí oníkálukú máa fi rẹ́wọ̀n he ònìyẹn mú bọ̀ lórí ẹ̀
Ọ̀yọ́mèsì wá jẹ́ kókó nílẹ̀ Yorùbá tó yẹ pé kò sí lè dispute kan tó bá jẹ́ Ọ̀yọ́mèsì. Ìrẹ́pọ̀ Yorùbá la fẹ́ bọ̀ tẹ́ ẹ lọ kọ́mẹ̀ntì lọ́dọ̀ wọn. Ọlálẹ́kan, ìrẹ́pọ̀ Yorùbá la fẹ́ bọ̀ ṣáwọn pípù yìí fẹ́ ṣe Òkìkí. Ẹ sọ pé ìrẹ́pọ̀ Yorùbá, èmi keep quiet láti inú oṣù kẹjọ láti last year ni mi ti sọ̀rọ̀ mọ́. Ṣé mi lè sọ̀rọ̀ lórí ilẹ̀ bàbá mi ni? Ṣé mo kéré ni tí mo lọ pé 60? Ṣé mo kéré láti sọ̀rọ̀ nítan ilẹ̀ bàbá tèmi? Ṣé mo kéré ni ní èjì mi láti sọ̀rọ̀ tí mo ti lọ́mọ 30 something years? Kírú Dára máa bọ́ta kó máa bú mi lójú Dára tèmi gbìjà ó dùn mí gan. Ìtúrẹ́ ìgangan mo ṣe jáde pé Dára, mo máa ń pe àwọn kan ni àwọn tí bá fẹ́ràn wọn máa pè wọ́n. Ebi bí ṣe pé wèrè aláṣọ kan nìyẹn, idiot ọmọ ta lọ́lọ́ yẹn, ó play record mi. Ọ̀rọ̀ tiẹ̀ kan mo fẹ́ sọ, òun náà máa tún rí jẹ́ńbì torí gbogbo wọn tó hàn bá tí ì rí kíní Awíkoko gan bọ̀ ẹ lọ wò ẹni kan máa tó pìkì ẹ̀. Wọ́n bọ̀ wá sọ̀ lórí ẹ̀ bíkọ́ tó hàn bá gbé ààrẹ, nobody will watch that show. Èmi gangan tí mo ní show gan ti máa ń ṣe mo lè má ríyàn 200. Tó bá ti gbá ààrẹ sí bá wọn bọ̀ àwọn ọ̀tá Yorùbá lè balẹ̀ Yorùbá jẹ́ number 1. Nobody will stop me láti má sọ̀rọ̀ ikú bàbá yèyé. Ṣé ẹ fẹ́ gbọ́? Mo ti ń sọ̀rọ̀ bàbá Aláàfin Adéyẹmí from day 1 mi títí tó fi dìsín. Kì í ṣe pé àwọn ọ̀rọ̀ tẹ́ tún máa sọ máa fún yín. Àwọn ní ààrẹ ń wá oyè. Ọmọ ọba ń joyè ọmọ ọba nìyá tèmi. Bọ́lẹ̀ ṣe tún fún àwọn baálẹ̀ kan ládé. Ọmọ onídòdẹ ni mí. Ọmọ onídòdẹ ni mí. Èmi náà lè dádé. Onídòdẹ yàtọ̀. Àwọn baálẹ̀ nìyẹn. Tẹ́ ẹ bá gbọ́, baálẹ̀ lọ́yọ̀ọ́ lè dádé dispute ẹ̀. Kódà mi against Adétọ́dé fún alága ọjà. Ṣé ẹ fẹ́ gbọ́ gbọ́ ọmọ Ọ̀yọ́? Èmi ò against ẹ̀. But why Ọ̀yọ́mèsì? That is just the question mark. Why Ọ̀yọ́mèsì? Ìkọ́ tẹ́mi fẹ́ tí mò ń proof nìyẹn. Dèdè ni àwọn tó wá ń pè sórí show Dára tán ní Dára kíní kan wọn ọ̀fọ̀ Ọ̀yọ́mèsì jọba òpònú níyìn ni. Àwọn Ọ̀yọ́mèsì yókù reject ẹ̀ ní. Ìbọn ọmọ Ọ̀yọ́ làwọn aṣẹ́ ilẹ̀ máa sọ ìlú wa fún wa ní. Tó bá yẹ kó wá lórí pípé ni ó yẹ kó pè mí pé ààrẹ mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ wá sórí show mi kẹ́ wá explain ọ̀rọ̀ yìí. Ó wá gbé síta wọ́n wá ń bú mi torí ó fẹ́ fi mí ṣe show. But show tó fẹ́ fi mí ṣe yẹn kò making anything. Ó fẹ́ fi mí ṣe show ni. Mi ì tí ì rí Olúwẹ̀ dájọ́ ṣe Yorùbá nation tó ọ̀ tí ì bú mi. Àfi Yorùbáwùyí must be àti gẹ́ẹ̀ tó ẹ bá mi dárúkọ gẹ́ẹ̀ tí wọ́n ká mọ́lé tó wà lára àwọn tó kó nígbà tí wọ́n wá lọ bọ́ sílé Ìgbòho. Somebody should put me orúkọ ẹ̀ mo dẹ̀ ń gbàgbé. Kí ló orúkọ àbúrò mi yìí? Ó nìkan. Ó náà ti sọ̀rọ̀ Ọ̀yọ́ dáadáa but kò ever mention orúkọ mi bí Aare Almaroof. Kò sí ṣòtẹ́ ni wọ́n ń ṣe tí mi rí. Kí ló orúkọ ọmọ yìí náà? Nígbà tí wọ́n lọ bọ́ sílé Ìgbòho obìnrin ẹ̀kọ́ tó wà nù wọn yìí tó mú un náà. Somebody should remind me her name please. Ó ní àbúrò mi kan nìyẹn. Àbúrò mi ó ti lo mádàrí kan tọmọ ẹ̀ lò ó ṣiṣẹ́ gan tí mo dẹ̀ ṣe woṣú ẹ̀ lánàá. So báwo lè ṣe wá expect mi kí n keep quiet fún wọn? Ọ̀yọ́mèsì gangan ló ní Ọ̀yọ́. Ọ̀yọ́mèsì òun ló máa sọ nǹkan tá láàfin. Lady K, God bless you. Ọlá brother mi kò ní bàjẹ́ fún ẹ Olúwatósìn. Lady K àti must be ọmọ mi nìyẹn àti Yorùbáwùyí nìkan náà gbé show mi kan fi bú mi. Ṣé wọn ní nǹkan tó lè sọ ni? Kí ni respect wọn fún mi? Respect pé wọ́n mọ̀ pé mi àti Igboho 5 and 6 ni wá. Olóyè Adéyẹmọ pẹ̀lú gbogbo ọlá ńlá ẹ̀, gbogbo ẹnu ni mo fi sọ, pẹ̀lú gbogbo ọlá ńlá tí Igboho níbi sí bí bàbá yẹn ṣe ní respect tó òun gúnyàn ọ̀rọ̀ mi kéré. Ẹ̀gbọ́n mi ẹ má bínú ni ọdún mélòó mo gbà lọ́wọ́ Sunday
kátẹ̀ ní ọdún mi náà bíi mẹ́rin mélòó kan mo gbà lọ́wọ́ ẹ̀ Sunday sì respect mi màá fi ẹjọ́ sun olóyè máa ní Igboho ṣá kìlọ̀ fáwọn ọmọ ẹ̀ àní bàbá ẹ̀ má dá wọn lóhùn bàbá ẹ̀ má dá wọn lóhùn wọ́n á rí pé ti dára yìí ó jẹ́ nǹkan tó yẹ pé tí mi ì bá sọ̀rọ̀ dára máa rò pé mo fún un ni ó fẹ́ ṣe ṣó lórí mi ó gbá bọ́ta Almaroof yìí ló ń ta ọgbẹ́ ẹ̀rú ó jẹ́ kíní kọ́ máa kíkí dára aṣọ ara ẹ o bọ̀tọ̀rọ̀ ẹ mo sì ń dúró torí èmi náà fẹ́ bẹ́ẹ̀ ta tán ó mọ̀ pé tó bá ti gbé ṣó mi Lady K ni Lady K ó ti sọ̀rọ̀ against Aláàfin dára sọ̀rọ̀ against Aláàfin ó pè mí lórí ẹ̀ bí pé kí ẹ máa fi attention pè mí pé kí n ṣàwá sọ̀rọ̀ yẹn dára ṣò bọ̀ mo ignore ẹ̀ not until ó wá wò pé kí n kúkú dárúkọ lẹ́ẹ̀kan àṣedìdìrín yín máa ń lọ wo ṣó mi lẹ́yìn èmi ò mọ̀ pé ń wo ṣó mi èmi ń wo ṣó yín wọ́n send ẹ̀ sí mi ni mi ever play show ẹni tí máa wò lẹ́yìn kí n wo ṣó Yorùbáwùyí tí wọ́n bá gbé tí Lady K wá máa wò tó bá gbé tí wọ́n bá máa swipe ẹ̀ níbi kọ́ mo mọ̀ pé kò sọ ọ̀rẹ́ lẹ́nu wọn. kí ló dé tó yẹ pa àwọn ọmọ Yorùbá àfẹ́ ṣe ra lọ́kan gbogbo yín lẹ sọ mo fẹ́ kẹ́ bá mi kọ́ tàárín yìí wọ́n ní mo bú bàbá wa òrìkílẹ̀ mi tìtì ojúrábẹ́sà ọkùnrin ogun ọ̀ọ́nìrìṣà ẹni kan bá mi mú proof bí tí mo ti mú bàbá yìí jáde kí àwa wá mú more than 30 proof tí Awíkoko àti ológun dúdú tó ti bú Aláàfin káwa gbé jáde tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Aláàfin ìgbà táwọn ọmọ Ọ̀yọ́ wá yarí tó rí pé bàbá torí bàbá wọn lèmi jẹ́ mo dẹ̀ jẹ́gbọ́n àwọn kan tó rí pé a lè fi bàbá yìí nìkan lè kó máa ṣe kínní àwọn Ọ̀yọ́ náà wá kópa ẹ̀ wá ń sọ̀rọ̀ lẹ́yìn eléyìí ni máa ṣe wá sọ settlement bò kò ń ṣe ṣó eléyìí kò ń ṣe ṣó yìí níjọ́ míì tí o bá ń sọ̀rọ̀ ẹ máa wo nǹkan tẹ́ ẹ̀ ń sọ nítorí pé Ọ̀yọ́ Mèsì tèmi ń sọ yìí iná bàbá tèmi ní kò kún ẹ̀yìn Lájí Àbáàsì tó mọ ìtàn kò fi ìtàn ẹ̀ kò fi ṣe gbé ẹnì kankan ọ̀tọ̀ yìí tó bá bá Ọ̀yọ́ wí á sọ yìí tó bá bá ìbọn bó ṣe jẹ́ ọmọ Ìbàdàn á sọ nǹkan tẹ́ máa fi mọ̀ pé lódodo ni máa yẹn ṣáláàfin gbowó fún Lájí Àbáàsì ni. Awíkoko àtológun dúdú ní to be arrested but àwọn ọmọ yóò gbégbèsè everything on dúró de Almaroof mo sọ nínú group tó jẹ́ diaspora kan tó yẹ pé káàkiri gbogbo London gbogbo alájọ wà ń bẹ̀ they just create the group is nothing mo fúnra mi lóṣù kan sí ayọ̀ra mi kúrò mbẹ̀ ẹ create group ṣé tá bá dá $100 gbogbo wa tá wà káàkiri tá bá dá $100 tá lé ní more than 100 ṣé tá bá dá $100 ṣé a ní fi ọba a ní place ẹ̀ síbi tó yẹ kó place ẹ̀ sí anybody ò lè mú mi nítorí pé mi ìbúyàn wọ́n sọ̀rọ̀ pé mò ń bú Ọọ̀ni ẹ bá mi sọ bí tí mo ti bú Ọọ̀ni rìṣà jáde ju pé mo ní kí Ọọ̀ni má pè rẹ̀ lólórí aládé mọ́ mi ń sọ ju yẹn lọ ẹ dẹ̀ tákù mi wọ́n tákù mi mo dẹ̀ bọ́ta mo dẹ̀ apologize what else did you want mo ti apologize kódà mo apologize tó ẹ̀mẹ́rin mo ṣe tó ẹ̀mẹ́rin kí náà tún fẹ́ ìgbà tí gbàgede ìmọ̀ náà máa jáde kẹ́ máa wo gbogbo wọn yẹn o Ọlọ́run ẹ wò ẹ̀yin èèyàn ẹ jẹ́ n sọ fún yín má trust òjijì ẹ o Kàdíjà mò ń ṣe live show mi nílé wa mò ń ṣe live show lọ́wọ́ o ṣùgbọ́n má bínú má rìn bọ̀ níkọ̀rẹ́ ẹ gbé ẹ náà. Gbàgede ìmọ̀ show tí mo ti apologize fún Ọọ̀ni àti show tí mo ti sọ̀rọ̀ lórí bàbá ẹlẹ́bùrú ìbọn láti bí February Gbàgede ìmọ̀ náà gbé jáde Gbàgede ìmọ̀ kó náà wá gbọ́ Yorùbá nìyẹn o I will send this màá send it later màá send it nọ́mbà tó yẹ kí n send òun ni mo fi ń ṣe show yìí mi bá fún yín bọ̀tẹ́ bá ti pé ó máa cut nọ́mbà tí mo fi ń ṣe show yìí ni mi bá filẹ̀ bọ́jọ́ dára tá a bá máa ṣe call off show máa jẹ́ kí gbogbo yín wọlé. mo apologize fún bàbá Ọọ̀ni ẹjọ́ kí náà fẹ́ tó bá máa wí ẹ̀ Alamuru ni o Àgbàrúkù ni o Gbogborúkuru ni o pé wọ́n wá sorúkọ mi kó dé mi gan ló kìkì ju àwọn Pàṣọ àti Òṣùpá lọ lọ́wọ́ yìí
wàláì lórí íńtánẹ́ẹ̀tì mo ní òkìkí ju Pàṣọ àtòṣùpá lọ bọ̀ Sunday Igboho ò ní bínú torí pé mi ò lè jẹ́ kí dára fẹ́ máa tánìṣí méjì mi orúkọ bàbá tèmi náà ń bàjẹ́ èmi ò borúkọ ìdílé wọn jẹ́ wọ́n ní Fúlàní ni mi ẹ fi mí lẹ̀ jẹ́ lọ bá Fúlàní náà yín dẹ̀dẹ̀rìn ìyá àti bàbá tó bí mi tápá ti tán wọn Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ wà ń bì Ìdómògùn ni mi Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ báwo yẹ jẹ́ Fúlàní àbí ṣé fítà tá ń lò lórí TikTok lẹsẹ rò pé Fúlàní mi kọ́lọ̀ mi mà rèé lónà mo láìtì díẹ̀ kọ́lọ̀ mi rèé ẹ̀yin dẹ̀dẹ̀rìn ọmọ Fúlàní lèmi ọ̀dẹ̀ tó sọ lórí kíní dára ṣe mú kọ́ wò pé ṣé olórí burúkú làwọn èèyàn ni alájà Bọ́lá Balógun mo rí yín Kúbúrà mo rí gbogbo yín Joseph mo rí yín mo rí gbogbo yín àtẹni tó máa bú mi nínú yín àtẹni tó kọ̀ wá yọjú àtẹni tó support mi gbogbo yín ni mo kí bọ̀ mo fẹ́ fi yé yín pé tí bá ti rí bad comment lórí kíní yín ẹ máa block yín last day tẹ́ máa rí nìyẹn ìjọ tọrọ mi bá máa wúlò fún yín ẹ ní padà gbọ́ ó dẹ̀ lè jẹ́ nǹkan tó máa ṣe láǹfààní ni ẹjọ́ torí Ọlọ́run wọ́n fún àwọn Ọ̀yọ́mèsì ní adé Ọ̀yọ́mèsì márùn dẹ̀ reject ẹ̀ ìyẹn lásán mo fi gbé kùdùsì fún Ọ̀yọ́mèsì ìrandíran Ọ̀yọ́mèsì kankan kì í jọba bàbá wa Sàámú tó gba adé yẹn a máa wá wo ibi tó máa ba dé èébú kọ́ ẹ̀yin ó wá yẹ kẹ́yìn mọ̀ yìí pé tó bá máa fúnyàn péyàn fẹ́ gbadé ẹjọ́ níbo náà ti ṣèpè bí wọ́n wá fún wọn ládé ní gbangba bàbá Sàámú ẹ̀dẹ̀ fẹ́ ba ẹ̀sẹ̀ dálẹ̀ Ọ̀yọ́ jẹ́ ẹbí mi dẹ̀ súnmọ́ yín nílé Sàámú lọ́yọ̀ọ́ mo tún tán mọ́bẹ̀ kí ni ẹ fẹ́ gbà tẹ́ ẹ fẹ́ ba orúkọ ìdílé bàbá ńlá bàbá yín jẹ́ ọ̀rọ̀ lásán ni mò ń sọ o bàbá Sàámú good afternoon jàre Shitu kí ni ẹ fẹ́ gbà Shitu Ọ̀yọ́ kí ni bàbá Sàámú fẹ́ gbà tó fẹ́ ba ìdílé bàbá ńlá bàbá wọn jẹ́ ojú ẹsẹ̀ ẹjọ́ yẹn gangan náà ti fi bàbá Sàámú ṣe yẹ̀yẹ́ bàbá Sàámú wà nínú Toyota 2002 kan àwọn ó jábọ́ kò fọ́gbà kan yẹn wọ́n lẹ Sàámú sí wọ́n ṣe kábíyèsí wọ́n dẹ̀ tún fi bàbá rẹ̀ rìn wọ́n ṣe kábíyèsí fún yín wọn lè dọ̀bálẹ̀ èmi ò ní bú yín wọ́n ti wà di press ní alájà ṣe rí Ọ̀yọ́ Aláàfin tí àwa wà lénìí Ọ̀yọ́ Aláàfin táwa wà lénìí tí ó ti yé yín Ọ̀yọ́ yẹn gangan àwa la ní kò yẹ kí bàbá Sàámú gbadé tí bàbá bá gbọ́ kó gbọ́ o bẹ́ẹ̀ náà ni mo ṣe ń ṣe Adébọ̀wálé wọ́n fẹ́ kémi dákẹ́ kọ́ máa wá máa insult Ọ̀yọ́ Abíọ́dún Ìṣọ̀lá ẹ blọọkì ẹ blọọkì ní bá ti ń dárúkọ wọn yẹn ẹ blọọkì wọn wọ́n fẹ́ ká dákẹ́ kí a mọ̀ nǹkan tó wá ń dùn mí ni pé wọ́n ò gbìjàlú bàbá wọn o irú Awíkókó ọba àlú ẹ̀ tó ń sáàbò ẹ̀wọ̀n l'Amẹ́ríkà olórí burúkú ò sọ̀rọ̀ ẹ o mo wá rí pé dìndìnrín òpònú èèyàn làwọn tó máa ń gbé ṣó Awíkókó pẹ̀lú bó ṣe ń bú ọmọ Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ kan náà tún wà mẹ́wọ́n tó ń sọ̀rọ̀ bàbá mi igi ogun ń sọ̀rọ̀ irú Kádíjà Ládìgbòlù yẹn Kádíjà yẹn ó bàjẹ́ gan ó bú bàbá igi ogun Kádíjà ṣèbọn ló máa ń lo aṣọ mọ́yàn lọ́rùn lọ́yọ̀ọ́ ni nígbà tí mo pè é lé ìyá ò ṣe wá bá mi tí mo sọ pé mo wà stadium ó ṣe gba aago mo fi mẹ́sẹ̀jì lẹ̀ fún ẹ̀ tí bá ti dọ́yọ̀ àjọ fi yé apọ́mọ Ọ̀yọ́ jọ ni wọ́n mú ọjà lé mi ọmọ àkẹ́sọ́bàálẹ̀ ọ̀rọ̀ ni mí lọ́yọ̀ Aláàfin bẹ́ẹ̀ ni ìdódẹnilé bàbá mi Dábírí Ẹlẹ́mọ̀ṣọ́ ibẹ̀ níyá mi fi lé sí ọmọ ọba Ládìgbòlù Gbádégẹṣin ọmọ Bello níyá mi fún gbogbo ẹ̀yin dìdìrí tẹ́ ń pè Fúlàní nígbà tí mo mọ̀ yá mi tí mo mọlé ìyá mi mẹ́fà ọmọ ọba wà lójú ìyá mi kèrègbè báyìí ni mẹ́fà ọmọ ọba wọ́n ní mẹ́rin kì í ṣẹrú ọmọ ọba ni àní mẹ́fà kì í ṣẹrú ọmọ ọba ni ọmọ ọba làwọn lọ́yọ̀ọ́ o wọ́n ní mẹ́jọ kì í ṣẹrú
ọmọ ọba ni ẹ má máa sọ̀rọ̀ bí ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ lọ sórí show Laji Abbas kẹ́ gbọ́tàn Yorùbá Gidi tẹ́ ẹ bá tiẹ̀ bìlíìfù àwa ẹ lọ́bẹ̀ kẹ́ lọ gbọ́ náà mo dákẹ́ tì ìyá mi ti bá ẹ tún máa dúpẹ́ ẹ máa tún máa dúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọ̀yọ́ tẹ̀ wá ń bì ó yẹ kẹ́ máa dúpẹ́ fún ìyàwó yìí ni torí ọ̀rọ̀ yẹn dùn ó gbà mí láyé ọmọ Ìbàdàn nìyàwó mi náà tápá ti tan alájà mi Ìbàdàn / Ògbómọ̀ṣọ́ ni. Lady K ò bú mi rí o Lady K ò bú èmi rí o no take it off Lady K ò bú èmi rí o má gẹ̀tì ẹ o Lady K lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ nǹkan mi ó lè sọ̀rọ̀ Aláàfin o Lady K ò bú èmi rí o àfi tí mi bá rí o Lady K ò jáde kó bú mi rí Ọlọ́run ọba Yorùbáwùyí kò jáde kó sọ̀rọ̀ sí mi rí Masbi Beria kò jáde níjọ́ tí Masbi sọ̀rọ̀ Aláàfin tí mo send ẹ̀ báyìí mo send ẹ̀ sí Igboho ó yọ straight ni báwo la fẹ́ gba Yorùbá ẹ jẹ́ wára ẹ jẹ́ nǹkan ọ̀tẹ̀ kékeré ṣẹ́rí di Ọlọ́yọ̀mèsì of Ọ̀yọ́mèsì land nobody in Yoruba land tó lè change ẹ̀ even though bẹ́ẹ̀ ṣe ní pé bàbá wa Seyi Makinde excellency bó ṣe ní power tó kò ní power láti sọ fún Aláàfin kó má yan Ọ̀yọ́mèsì mi o mo fẹ́ kẹ́ mọ̀ yẹn o Seyi Makinde ní power àti tiẹ̀ bọ̀ Seyi Makinde mo tún tẹnu mọ́ Seyi Makinde ọmọ Ọ̀yọ́ là wà àǹṣọmọdé èmi àti Seyi Makinde ẹgbẹ́ ni wá bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ni wá Ọlọ́run ti fi sípò àgbà ṣé wọ́n mọ bàbá tèmi ni ṣé wọ́n mọ bàbá Seyi Makinde ni ṣé wọ́n mọ bàbá Akeem Ọwádé kábíyèsí ṣé wọ́n mọ bàbá Ọ̀nìrìṣà àwọn kan náà ló máa jẹ́ kán mọ̀ ìwọ tó bá fẹ́ kán mọ̀ àwọn ọmọ máa padà mọ̀ àwọn ọmọ tiẹ̀ náà lọ́nà tó dáa gbogbo ẹni tẹ́ bá ti wá ń gbèrò pé k'Aláàfin wálẹ̀ ìjọ́kíjọ́ tí àwọn ọmọ yín bá ti ń ṣe oríire wọ́n máa gbógun tì wọ́n débi pé wọn oríire yẹn ò ní bọ́ síre fún wọn ẹ bá ṣàmì. èèyàn ló bí Ọ̀wádé náà èèyàn ló bí Akeem Ọwádé bàbá tẹ̀ ń sọ yìí ààrẹ ló ń bá sọ̀rọ̀ ààrẹ ló ń kọ̀ǹtú ẹ̀ ààrẹ ló ń sọ kínní ìjọ tẹ ti wá rí Aláàfin ẹ ti wá rí kó sọ̀rọ̀ jáde rí tó ti gbé máìkì báyìí pé èmi Akeem Ọwádé ẹlẹ́wù ẹ̀tù wà báyìí ṣe ẹ ti gbọ́ rí ẹ ṣe jẹ́ kó rí yín máa pé máa yóò sọ anything ẹ kàn ń rú ẹ̀rọ rò mọ́ lára ẹ tún ro tó bá ti gbé Aláàfin báyìí wọn kò sí ni wọ́n máa ju Almaroof sẹ́gbẹ̀ẹ́ ni ẹ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́yìn bá tó bẹ́ẹ̀ yẹn ṣe ṣó láì má dárúkọ mi kẹwo èrò tẹ́ máa rí yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ẹ bá mi ṣe àṣẹ sọ̀rọ̀ yẹn gbogbo ẹnikẹ́ni tó ń gbé ogun ti Akeem ẹlẹ́wù ẹ̀sùn kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọmọ ọlọ́mọ ni èèyàn ló bí ẹ̀jẹ̀ ló ń rànù ní vein ẹ̀ ẹ̀jẹ̀ ló ń ràn ní vein ẹ̀ ẹ wá ń gbógun tì í Awíkoko gbógun tì í ó dọjú alẹ́ kó tó yí e ológun dúdú ó dọjú alẹ́ àjọ máa jókòó báyìí ni mi ò gbàdúrà kú fún ẹ mi ò gbàdúrà nù fún ẹ àbọ̀ a máa jókòó báyìí gbogbo àjọ máa lajú tá a máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú torí ọ̀pọ̀lọpọ̀ yìí ti kó báyìí lójú náà ọmọ yín gbogbo ẹni tí ẹ bá ń gbọ́ tó bá ń sọ pé Aare Almaroof kìíní kan ààrẹ irọ́ náà ń pamọ́ mi o wọ́n ra àràbù wọ́n ní Fúlàní ni mí ìdódẹ̀dẹ̀ nílé wa bó ní ìdódẹ bá kú omi ẹ̀ lẹ́nu èmi náà lè jẹ́ onídòdẹ mo ní agbára láti sọ pé mo fẹ́ jẹ́ onídòdẹ lẹ́nu bẹ́ẹ̀ ni mo ní agbára láti sọ pé èmi náà fẹ́ jẹ́ onídòdẹ Ọlọ́run ní pa onídòdẹ ni o onídòdẹ ní ẹ̀tọ́ láti gba adé gbogbo àwọn baálẹ̀ wọ́n ní ẹ̀tọ́ láti gba adé tó bá fún alága ọjà ládé wọ́n ní ẹ̀tọ́ láti gbà á ìyẹn ò dín agbára Aláàfin kù àmọ́ kò sí ẹni tó ní ẹ̀tọ́ ẹ bá mi rìkọ́ọ̀dù àárín yìí kẹ́ screenshot ẹ̀ ẹ jẹ́ kí n tún ṣe ẹ bá mi screen record ẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin tí wọ́n bá fún gbogbo baálẹ̀ ládé adé wọn bíi 2nd or 3rd class ni wọ́n ní ẹ̀tọ́ láti gbadé baálẹ̀ ní ẹ̀tọ́ láti gbadé ní Ọ̀yọ́ gbogbo àwọn baálẹ̀ gbogbo àwọn
oníkíní aláwẹ̀ ní nǹkan tó wà lọ́yọ̀ọ́ ní mo ti gbàgbé orúkọ wọn ó wà níbí torí mo ti ní show ní ṣíṣe ni mo ń bọ̀ náà reference lọ́sọ̀gbù mo máa ń tọ́jú nǹkan ok àwọn kan wà wọ́n pọ̀ ní àǹkọ̀ olódù ẹlẹ́pẹ̀ aláké ìtàn àgùọ gúdùgbú alápàárà onídòdẹ ọlọ́jà onímọ̀léké alájàgbá ṣẹ́rí gbogbo ohun tí mo dárúkọ yẹn wọ́n ní ẹ̀tọ́ láti gba dé èmi support yẹn ká elevate wọn. Let me rewind it again. Dára wá pé àwọn dìdìrín tó pè ẹ wọlé o àwọn dìdìrín tí wọn mọ kankan yìí tó ń sọ̀rọ̀ ọmọ Ìbàdàn nítorí kò lè jọmọ Ọ̀yọ́ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn ipe wáì tí wọn ṣe dé pé wọn ò dé Ọ̀yọ́ Mèsì ládé. Màá repeat ẹ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti gba adé ní Ọ̀yọ́ Aláàfin ó bẹ̀rẹ̀ láti olódù náà pé ẹlẹ́pẹ̀ aláké ìtàn baálẹ̀ àgùọ baálẹ̀ gúdùgbú baálẹ̀ alápàárà baálẹ̀ onídòdẹ baálẹ̀ ọlọ́jà baálẹ̀ onímọ̀léké alájàgbà àtàlájàgbà gbogbo àwọn èèyàn ní ẹ̀tọ́ láti gba adé lọ́yọ̀ Aláàfin ẹ bá mi screenshot ẹ àwọn Ọ̀yọ́ Mèsì tá a ní àwọn Ọ̀yọ́ Mèsì wà rèé o Báṣọ̀run Òní olórí Àgbàkin ló tẹ̀lé Báṣọ̀run Alápinni kọ́lọ́n bá mi fi ikú rọ bàbá náà lọ́rùn bàbá Alápinni náà ti kú Àsípa Àwòrògùn Alẹ́ṣùwọ̀dò Àmùdá Ọlọ́run ò ṣe bí àná ti kú àwọn dìdìrín Sàmùrè níwọ̀n yìí ó Sàmù Ọ̀yọ́ Lágùnà àti Akínikú àwọn Ọ̀yọ́ méjèèjì rèé bì Ọ̀yọ́ Mèsì Báṣọ̀run Àgbàkin Alápinni Àsípa Sàmù Lágùnà àti Akínikú àwọn Ọ̀yọ́ Mèsì táwa nírè àwọn Ọ̀yọ́ Mèsì yóò ní entitled láti gba adé lọ́wọ́ Seyi Makinde ẹ jẹ́ kí wá mú dúró fún yín dáadáa tó bá yẹ pé excellence àtàwọn àwọn èèyàn wa lọ́yọ̀ọ́ tí wọ́n ń ti excellence wa tó ní kó ṣe nǹkan tó wù wọ́n wọ́n fẹ́ fi àwọn baálẹ̀ ìjọba lọ́ndà Aláàfin ẹ̀yin dídìrín mo fẹ́ kẹ́ bá gbọ́ o èmi ò ponú o ọmọ Ọ̀yọ́ gidi ni mi confirm ní tapá ti tán mi wọ́n fẹ́ fi àwọn baálẹ̀ wọ́n fẹ́ fún wọn ládé ṣé kò yẹ kí Aláàfin jókòó ẹ lọ ń bá Aláàfin sọ̀rọ̀ ẹ ti wò pé ó ṣe ìdébẹ̀ ni kò tí ì mọ nǹkan kan ẹ wá ń sọ̀rọ̀ ẹ ń fi Ọọ̀ni of Ifẹ̀ tó ti lọ lo 11 years ẹ ń fi kí ni brother mi jẹ́ Olúwo tó ti lọ lo 10 years ẹ wá fi ń wé Aláàfin tí ò tí ì lo oṣù mẹ́jọ ẹ ponú náà ẹ rorí náà ọlọ́jà yes mo rí ọmọ ọjà ọlọ́jà rẹ̀ ìdájú láti gbàdé mo wà ní support yẹn wà láìtọ́lá sí mọ́bílà mo lágbo bàbá ọlọ́jà lọ́wọ́ tí ó bá ṣe àgbàlagbà tó jẹ́ bá pè wọ́n sí wọn á sọ̀rọ̀ màá tún ní kẹ́ ṣe kábíyèsí fọlọ́jà mo lágbo onídòdẹ torí brọ́dà tèmi ló onídòdẹ àjọ dàgbà ní mi mẹ́tò jura lọ nínú àwọn méjèèjì o kò ságbo ẹni tí mi ní bì gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì kò sẹ́ni tí mi ní agbó ẹnìkan tí mi ní Akínikú ó tán gbogbo ọ̀yọ́kù ni mo ní ọlọ́mọdé ní nọ́mbà àṣepamọ́ ọlọ́mọdé jẹ́ ní nọ́mbà Alápinni mọ́ gbogbo àwọn yòókù ní nọ́mbà wọn wà lọ́wọ́ mi. àwọn ò ní kó má jẹ ọba tó jẹ yẹn wọ́n fi ń ṣe nǹkan tó yẹ pé yes gbogbo ọba rẹ̀ yìí wọ́n á ní authorization láti tẹ̀lé Aláàfin kò ń ṣe mọ́ọ̀sì kí Ọ̀yọ́ Mèsì kó tẹ̀lé Aláàfin jáde torí mo rí explanation kan táwọn èèyàn ṣàlàyé fún mi ìpè táwọn Ọ̀yọ́ Mèsì náà bá dádé tó bá lọ wọ́n lè máa ní irú Àgbàkin no àwọn Àgbàkin ń tẹ̀ lọ́ba àwọn Àgbàkin máa ń ṣọ́lé ni bẹ́ẹ̀ ni Báṣọ̀run máa wà ń lé ni ló máa control wọn Alápinni òun kú ònílé Àsípa òun kú ònílé àwọn ibìkan kéékèèké kan tó bá fẹ́ jẹ lọ́yọ̀ọ́
nígbà tá a ṣe Ọ̀yọ́ Day ní National Stadium. Ọ̀yọ́ Day èmi ni mo group Ọ̀yọ́ Day. Kàn bá wa fẹ́ lójú gan ó lè fáwọn ọmọ Ọ̀yọ́. A dẹ̀ ṣe ó máa pé ọdún 10 lóṣù tó ń bọ̀ tá ti dá ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin lẹ̀. Bàbá Lámídì Adéyẹmí ló fún wa. Èmi ò wo oyè kankan. Èmi ò joyè. Tí bá fẹ́ joyè wá di fún mi lóyè. Agani lára dára náà ni ẹ pé ó fẹ́ joyè ní ti Awíkoko dìdì ní abúra jẹ̀bi Karo White Ambassador. Ẹ náà ni pé ó fẹ́ joyè ní kíní kan ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ tó náà wà gbádà wèrè kiri yẹn ta lọ́lọ́ mo gbìjẹ́ bí mo ti ṣe ṣó márùn fún ó tún bú mi pẹ̀lú ẹ̀ náà ó tún ṣe ṣó fún mi tí ò bá ṣe ṣó wọn ò lè réyàn wò wọ́n gbogbo ara ni mo fi sọ Aare Almaroof náà olókìkí ni mí ẹ̀yin àfáà ẹ bá mi sọ̀tún mọ́ ààrẹ ẹ bá mi sọ̀tún ẹ fẹ́ ààrẹ kúrò oyè táìtù nìyẹn Almaroof tẹ̀lé rí tí mò ń jẹ yìí Almaroof tí mo jẹ yìí tí mo fi ń jẹ Almaroof lẹ́ni ni màá sọ.